bàbá o. ọmọlúwàbí yóò dáa fún ọ. àṣẹ. ọdún tó ju ẹ mọ́lẹ̀. àṣẹ. wọ́n lẹ́yìn ní kí n wá náà mo ní kí n yọjú sí. bàbá o. èkúté ilé gbọ́n fẹ́fẹ́ lógìnní fẹ̀sán mu. ààfin àwọn ìjọba lẹ́wà yìí o ohun tó sì ń pè ní ìjọba ni ibi tí ọgbọ́n papọ̀ sí àti àṣẹ. Olódùmarè sì wà pẹ̀lú wa níbí. Ẹ rántí pé ó ti tó bí ọdún mélòó kan sẹ́yìn tẹ́ ti ń ṣíwájú ọ̀tẹ̀ láti tẹ àṣẹ ìjọba lójúmọ́lẹ̀ látàrí pé a ó sanwó orí a ó sanwó orí. Ọ̀rọ̀ owó orí anígbà anímúwá ni nítorí pé owó orí tá ń gbà lọ́wọ́ àwọn èèyàn yìí òun la fi ń ṣe ohun ribiribi sáàrin ìlú bíi ká tẹ́ títì ọlọ́dà bíi iná bíi omi ká sanwó àwọn òṣìṣẹ́ ṣẹ́nà wá rí i pé owó tá ń gbà lọ́wọ́ àwọn aráàlú orí wọn náà là ń ná lé. Tá a bá fẹ́ dáwọ́ ogun dúró a ń láti di aṣíwájú ogun mọ́lẹ̀ títí dé ìgbà tí ìjọba ó fi ṣe àtúnṣe. Nítorí náà ńkọ́ bàbá ẹ ò ní lè lọ lélẹ̀ ni títí tí ìjọba fi wọ́n á yanjú àwọn nǹkan tàbí ìkejì tẹ́tí fi àìmọ̀ kan yín tẹ́tí fi bàjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. Yes sir. Thank you. Tani Magirati àṣẹ ọlọ́pàá ni ọ́. Ọ̀dọ́ríta mẹ́ta pa àmọ́ báwọn ìyá mi ò sòròǹgà wọn lẹ́yọ̀ mi káwọn ń wí kí n mọ́ lọ. Ó ti sáré títí ọmọ òṣòro gí ọmọ tọ̀nà títí ọmọ òṣòro gí o. Bàbá ṣojú ọ̀dọ̀ gómìnà tẹ́ ń lọ yìí ni ó wá ní gbogbo eléyìí tẹ́ wá ń dìmọ̀ra yìí. Ojú ogun ni ń lọ. Eléyìí ò pọ́n yín lé rárá kẹsẹ̀ má lè fẹ́ náwó láti bọ gómìnà lọ́wọ́ kí àdó ń dèdèdè kí ogbẹ́ máa jábọ́ kò pọ́n yín lé ẹ̀yin tẹ́ tún jólóyè láàrin ìlú. Èwo là ń náwó tí nǹkan ń já bá ti gbágbádá lé ní ìṣe ìkọsẹ̀ nítorí mọ̀mọ́ tí wọ́n pèsè ilé lọ́ndé mi. Tẹ́ bá mọ̀ pé ẹ lè kó gbà wọ́n lè dá sílẹ̀ ẹ kúkú jókòó yín kẹ́ mọ̀ pé ẹ lọ. Mo fẹ́ rí gómìnà. Ẹ dẹ̀bọ̀ gbélé sílẹ̀ ẹ múra bí ọmọlúwàbí ẹ dẹ̀jọ ṣàlàyé ọ̀rọ̀ fúnra yín. Ọ̀rọ̀ rẹ sẹ́yìn ọ̀rẹ́ ewu tó mọ̀ tiẹ̀ ni àti ẹ̀jẹ̀ adé bíi fàájì lọ́hùn tá a tẹ pẹpẹ fàájì tá a máa mú nǹkan tá a bọ àwọn agbádá kọ́ wọ́n máa rí gbogbo wọn lóòótọ́. Káre mi ò ró lọ báwọn. O ti mọ àwọn akẹ́niwọ̀n yìí àwa dira ní gbogbo gbára kìkì ìjà ẹ̀yìn tí a fi jàbíjàbí ní bá kánwé ọbẹ̀ kún bùbá. Àjọ gómìnà lè ń lọ kì í ṣojú ogun. Àló ti yé mi gbogbo wọn gan kọ̀ yẹ wọ́n máa rí wọn ọmọ bí afáfọ́ farapamọ́ sí yẹn tú wọn wọ̀nyí náà yẹn kò tí nǹkan kan tí ó ṣe léyìí àbí kì í yọ ọmọ yìí ọgbọ́n mi wọn náà ló lè gba gbogbo wọ̀nyí lára. Ẹ lè fẹ́ náwó kágbádá ká sókè gbogbo á máa mọ ní. Àlóòótọ́ ni òótọ́ ni kí yóò dé síbi ìwé ẹkùn ní ìbáyìí kọ́ ọmọ mi ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ yẹ gbélé wa ẹ kárí láyé. Dada báyìí. Ṣé ìlú wà lè ní ọyẹ wá fi ilé ìlú? gẹ́gẹ́ lẹ́kí ó yè mí ńkọ́. Ó wà nínú àpò aṣọ yín. Wọ́n fi yòó sí náà. Ọ̀yọ́kùn láti kéde rẹ̀ àbójú mi dán. Ó sì dùn. Ẹ̀yìn ti yá ọ̀tọ́jú ilé o. Ṣùgbọ́n bí ẹ bá wá lọ tán tí àwọn kan bá tẹ̀ wá gbẹ̀yìn wọlé wá láti wá ṣe mí láìdá kí ni màá wá ṣe? Dojú ìjà kọ ìwọ ìyàwó amúbíẹyà. Gbà mí gbàgbà lọ́mọ ìgbà fún mi. Sí o. Ẹnìkan bá dé wọn bá àpògùn wọn bá àpọ̀gbọ̀n ṣé gbogbo àwọn tibí tí mo kọ́ ń gbólóhùn sọ gbàgbé àwọn tí ẹ̀jẹ̀ gbàgbé ọ̀dà láti ẹ̀ ti dọ̀kan náà
orílẹ̀ díngí sáyẹn máa fi wojú ni àti sàkàn sí i tí a bá kógun gbogbo yìí láti nà sí i tí a bá ti lé ríra wọn bẹ̀ gbogbo ohun tí wọ́n dì mọ́ra ti bàjẹ́. ìwọ gan mọ́ wò ó iná mẹ́ni ọ̀dà èmi gan ò gbọ́dọ̀ síjú wò ó. ẹ̀yin gan ò gbọ́dọ̀ wò. ewọ tó ti gbọ́. Maggie. Amúbíẹ̀yà ó ti wà ní ìgbèkùn àwọn ìjọba báyìí. You are under arrest. Maggie tí mo sì ti kó gbogbo fún mi hàn ọ́ ló ṣe mí báyìí. Ó mà ṣe o ẹ ò rí bí fọ́nrán òwú kan ṣe gbé àjànàkú dé.